Hello everybody, welcome back to Yoba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment and share this program. Mo máa sọ fún yín, ẹ má rò pé mo ń ṣeré ni. Mo ní tẹ́ bá ń wá wèrè, kò ní ìdí kẹ́ máa wá wèrè lójú títì mọ́. Orí social media ni wèrè wà. Wèrè ò sí lójú títì mọ́. Wọ́n ti lówó ra data àti iPhone ń sìn. Orí social media ni wèrè wà. Ẹjọ́ ta la nà, ta la ra ń ta. Ta la nà, ta la ra ń ta. Lórí ọ̀rọ̀ Tóyìn ìdí ọ̀gangan àbí whatever the name can be or want to be, I don't care. Ẹni kan bá yín dúpẹ́ àbẹ́yìn kan lẹ gbé update jáde ẹ tiẹ̀ ti dá gbogbo ẹ̀rú mọ́yàn lọ orí gan tiẹ̀ ti fẹ́ dàrú báyìí kọ́ lọ́n ṣàánú fún yàn kórí èèyàn má tiẹ̀ lọ fọ́ká. Ẹni wọ́n ti release yín òun fà rẹ̀ àbí under post ẹ̀kọ́ láti rí update wípé wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn mọ́mí àwọn mọ́mí tó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ń jọ sí where are they now? Ọlọ́run máa yẹ kéèyàn sọnù kó tó sọnù. Àwọn mọ́mí tó lọ sá lọ bá ibo ló gbẹ̀yìn ayé ẹ̀ sí. They could not even save you. At the end of the day, they're looking for who to point finger at. Ẹ update ẹni wọ́n ti fi ilẹ̀. Ẹ tún update ẹ tún sọ pé wọ́n fi ilẹ̀ mọ́. Naija which way ẹ jọ? They don't release you àbí they never release you. Ìgbàgbọ́n ní kán bá yẹ kó pátá lọ. Ẹ̀yin sọ pé kíní kan ṣe kíní kan ṣó yẹ kán lè kọ orú nǹkan bẹ́yẹn. Ẹ̀yin lẹ sọ pé ẹ ti jáde. Ẹ̀yin lẹ sọ pé ẹ jáde mọ́. Ní èní Friday ẹ jẹ́ bá mi béèrè lọ́wọ́ wọn pé which way o torí if they no release you today Friday ó tún di Monday mọ́ nìyẹn o ó tún di Monday mọ́ nìyẹn. Ọmọ Èkìtì àbí ọmọ bolo ní sọmọ Oǹdó dẹ̀ ni. How far where you dey now? Come and give us, come and do vote of thanks. Ṣé o mọ̀ pé any small thing wàá ti fò síta wàá ti wá ṣe vote of thanks. Wàá ti wá ṣe vote of thanks. I have to call special number. I like to sing a special number to my mummies, you know, to my mummies. I like to sing a special number to my mummies. Tí bá ń dúpẹ́ lọ́wọ́ àwọn mọ́mí mi, wọ́n máa sọ pé kí ló dé tí mò ń dúpẹ́. Báwo ni mi ṣe ní dúpẹ́ lọ́wọ́ àwọn mọ́mí mi? Báwo ni mi ṣe ní dúpẹ́? Bó ṣe máa ń ṣe nìyẹn o. We still need that update pé a ti dé o. In fact, I could not expect it. Nǹkan tí mo bá lọ gan ọ̀tọ̀ ni nǹkan tí mo bá bọ̀. Ọpẹ́lọpẹ́ àwọn mọ́mí mi. Màá dúpẹ́ lọ́wọ́ Yèyé Mẹ́sàn àti ẹ̀rí mi Yèyé Mẹ́sàn pé ọ̀rọ̀ Nkechi àti Fálẹ́gàn ló ganu sí. Àti ẹ̀rí Yèyé Mẹ́sàn kó tiẹ̀ béèrè ẹ pé báwo ló ṣe ń jẹun bẹ́ẹ̀ yẹn o ṣó ti ní lọ́ọ̀yà o àwọn yẹn ti fi ẹ́lẹ̀ fún yà jẹ ni pé ẹ jẹ́ kọ́wọ́ bà díẹ̀. Ẹ jẹ́ kí ìyà yẹn dùn lára díẹ̀ ó ti bú mi rí ẹ jẹ́ kó jẹ́ ìyà díẹ̀. Mèsòrò nìyẹn dẹ̀ rèé nǹkan tó tiẹ̀ kọjú tó bá Mèsòrò gan-an ó kọjá rárá. Mèsòrò is still trying to secure her place in the palace. She's still fighting for her place in the palace. Kò tí rí ẹ kò tí fẹ́ mọ̀. Ó sì ń jẹ́ gbàmú pé ààfin gbogbo alájọ máa wọ bẹ̀. So my dear, everybody don't forget you for àwọn tó tún máa ń gbà àwọn agbọ́mọlà àwọn donation kò sí nǹkan tó sí. Who is going to save Tóyìn ìdí ọ̀kan gan? Ìdí gan ti gan sí báyìí. Who is going to save Tóyìn? Who is going? We are asking for a friend yo. Ẹ má dá Tóyìn dá sí mi. Tí Eskidi sọ pé ó pẹ́ kó tó kú síbẹ̀ kò ní dé láyọ̀. Wọ́n sọ pé Tóyìn jọ́ṣọ́ tó ti bú tí Eskidi ni. Tí Eskidi ẹjọ́ kí ni Tóyìn ìdí ọ̀gàn kí ló ṣe fún yín? Wọ́n ní ò ní dé láyọ̀. Ṣé o tún ti ta sí tí Eskidi ni? Torí ọ̀rọ̀ yẹn ó personal gan. Tí Eskidi ẹjọ́ náà kí ló dé? Ọlọ́run mẹ́wàá ń ṣẹlẹ̀ lórí social media yìí. Èmi ti ń retí vote of thanks. I want to sing a special number to my mummies. Ọmọbìnrin yẹn Ọlọ́run Tóyìn
No, you just missed you missed a very good opportunity. You know, you missed your way. So why ò tiẹ̀ mọ àwọn donation tẹ́lẹ̀, a sọ pé fine, but you know you were there, you know these people. O kàn jẹ́ nǹkan tó jẹ́ pé you did not come with pure intention. O dẹ̀ wá ráàánú gbà o. That is just how nice those people are. Because at one point I was like, ṣé obìnrin yìí lè ṣerú nǹkan báyìí ṣá? You did not come with pure intention. Ìwọ wá láti wá, o lè ní ẹ tó wá lóru. Ìwọ wá láti wá já wọn lólè ni. And they showed you genuine love. That woman actually did a lot for you. That all this your mommy, tó máa ń ṣe vote of thanks at special numbers, they don't even care if you live or you pie inside that. Oh, rí pé nǹkan tó dọ́lọ́wọ́ sí gbígbà tó ń rọ́ mi lé ẹ lórí. Má jẹ́ kán blog ẹ̀. Ṣé kìí ṣe wèrè tó sọ pé wọ́n admit ẹ̀ hospital pé Ṣẹlá Dangote lówó pa nígbà tó fún gbàtí. Òun ló sọ pé má jẹ́ kán blog ẹ̀. Wọ́n máa blog ẹ̀ o. Wọ́n ní èèyàn fẹ́ lọ ṣẹ̀wọ̀n gbé. Ó ń lọ kirikiri ẹ̀yìn sọ̀rọ̀ blogging. Ojú tó bá lọ kirikiri tó bá bọ̀. Tójú wọn ò bá fọ́ báyìí ló máa wò. And you are worried about blogging. Ìwọ tó ṣì jẹ́ ìgbájú lásán. Ìgbájú náà fún ẹ gan-an palace tó land sórí hospital bed. Ibo ni Tóyìn wá fẹ́ land sí tó bá dé láti kirikiri? Ibo ló fẹ́ land sí? Ìwọ ń sọ̀rọ̀ blog. Kí ló kan Tóyìn pẹ̀lú blogging? Ó ti da ex-convict nìyẹn. Ìwọ ń sọ̀rọ̀ blog. Kí ló? Oh my God. Ẹ̀yin wèrè lẹ́yìn people wọ̀nyí o. And wait, kí tún ni Yèyé Táyé ṣe tún ṣe fún yín tó jẹ́ pé ẹ tún ganu sọ? Mo rò pé a ti kúrò lórí pregnancy or no pregnancy. I mean, wèrè ń ṣe wèrè yín o. Ṣé torí pé òkè ẹ lè gba Tóyìn ilẹ̀ and you guys are now hungry pé let's drag Dorcas. Ẹ tún mú Dorcas, ẹ tún drag. When she ọmọ yẹn tẹ̀ ti pé 2 months. Nígbà tó lóyún, ẹ tún gbé story tẹ́ ń ṣe Adébímpé. Ọlọ́run oríṣiríṣi mi tẹ̀ mọ kọ́lọ̀ tí bọ́ ṣé o ṣáà ti dóko ṣá torí tó ò bá ti domi bí omi tó ò kì í dáǹdì ìgbà tí bàbá Gàdáfì báyìí tó dẹ̀ ti páàkì ẹ̀ tó sọ pé kó páàkì ẹ̀ omi tí ò rántí dark kó tó di pé wọ́n sọ pé kó páàkì ẹ̀ bóyá omi yẹn ti transfer lọ sínú ọpọlọ ẹ̀ because kí là ń wí kí ló ń sọ oyún tó ti bí ọmọ tó ti bí ló ṣẹ̀ wá padà sórí oyún ṣé wọ́n téèyàn bá ń dàgbà ọpọlọ ẹ̀ máa ń ṣe ọpọlọ Adébímpé tún ti ń padà sẹ́yìn ṣé ìṣe pé omi ti rọ sínú omi tó ń jáde ní díẹ̀ yẹn ṣé ìṣe pé díẹ̀ ti ta sínú ọpọlọ ẹ̀ because what the fuck you brought pregnancy lójú ara ẹ̀ bẹ́ẹ̀ o ti ṣe ṣó nìyẹn ọlọ aṣáà sọ̀rọ̀ lójú ara ẹ̀ náà o ti ṣe ṣó nìyẹn a tẹ̀ sọ pé Dorcas tẹ̀ ti silence ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ara ẹ̀ tó máa ń gbọ̀n wéréke ẹ̀gbọ́n pẹpẹ yẹn ẹ pé wàá máa ṣe bí jáwé jura ṣé mo tán bá kó wèrè pèsè yàn lára Adébímpé máa ṣe wáyé wèrè Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ sọ fún pé figure 8 body like beans èèyàn dàbí ẹ̀wà olóyin ńlá yẹn big size yẹn bí Adébímpé ṣe rí nìyẹn ẹ̀dẹ̀ wà ń pè ní figure 8 ẹ̀yin ṣe rí ẹ̀yin commenter ẹ̀yin lè máa bá yé àwọn speakers jẹ o ẹ̀yin lè máa bá yé àwọn speakers jẹ tẹ́ ẹ̀ bá ṣọ́ra because kí ló dé tó jẹ́ pé tá bá rí yín ẹ̀ máa fabric ẹni false hope tá bá tún rí yín ẹ̀yin lẹ tún pé Adébímpé ní figure 8 ṣojú ń dùn yẹn ni ìyá tó dàbí alábàáhùn yẹn ṣé ojú ń dùn yìí ni báwo l'Adébímpé in which universe l'Adébímpé ṣé ìlú àwọn alien ló wà ní tá máa sọ pé because I don't understand how you people can just lie like that you will just lie you will look at people like this wà dé parọ́ fún wọn because you feel like ẹ jẹ́ n parọ́ òun náà dẹ̀ rí ó máa feel ààrẹ ọlọ wèrè pọ̀ ṣẹ́rí gbogbo wa láti ṣí èrè mo sọ pé kì í ṣe kinní nìkan gbogbo wa ló yẹ kán kó lọ sáró kan gbà bẹ́rẹ́ fún wa kán wá dá wa padà wá sórí social media torí èmi máa ń wò pé ẹ̀yin lẹ́fún nísìnyí ara ẹ̀ ti balẹ̀ ìgbà tó ti gba láísẹ̀nsì lọ́wọ́ wèrè lèèyàn tó tún fún Adébímpé gan ní láísẹ̀nsì wèrè lèèyàn tó tún gbà lọ́wọ́ ẹ̀ because ó yẹ kán yẹ ọpọlọ gbogbo wọn gan wò ni ó wá ń sọ̀rọ̀ oyún tán ti bí lójú tiẹ̀ náà òun drag èèyàn náà nìyẹn lórí pé kí náà ń wí kí ló ń sọ ọ̀rọ̀ tí ò bára jọ ọ̀rọ̀ tó ti kọjá ló ṣe wàá mú tó ṣe wàá ń kàrà mọ́ ó wá gbé story wà mọ́ kàn wọ́n pé ẹ kó ṣí jàre ọmọ tó wà lẹ́wọ̀n ọmọ tí ò ti ṣe ń jẹ pátá for 3 days
ọmọ tó wà lẹ́wọ̀n tí gbogbo ẹja ti bàjẹ́ sínú ilé ọmọ yẹn náà sọ táwọn àwọn fámílì ẹ̀ ò ní lè sùn àwọn ọmọ ẹ̀ ò ní lè sùn ọmọ tó ní kẹ́ lọ gbàlà nìyẹn ọ̀rọ̀ oyún lẹ́ ń sọ so ẹ ti sọ di forgotten ṣé kì í ṣe pé ẹni sùúrù ẹ̀yin èèyàn ẹ jọ nǹkan tó tún bà mí lẹ́rù báyìí nǹkan tó bà mí kó má jẹ́ pé èèyàn ṣé kì í bẹ àbí kì í má bẹ kó má jẹ́ pé àwọn tó rán Tóyìn ìdí ọ̀gàn lọ sẹ́wọ̀n àwọn gan ló tún máa lọ béèlì ẹ̀ torí tó bá sọ pé kán fi í lẹ̀ fáwọn wèrè yìí àwọn wèrè yìí ṣáàbìkẹ́ tó ń secure place yẹ ló fẹ́ rántí bí Tóyìn kú síbẹ̀ àbòyè síbẹ̀ kó má yẹ pé ọrùn dọ̀kásì náà máa tún fi kọ́ pé dọ̀kásì jọ wá béèlì àbúrò ẹ̀ torí àwọn pípọ̀ yìí wọ́n ti ẹ̀ ṣe bí ẹni pé ọmọ yẹn ti wà ń bẹ̀ is it not the third day lẹ́nu ìbàdí wọn ti ẹ̀ make any effort wá rè yín wọ́n kàn gbàgbé ọmọ yẹn síbẹ̀ kó má yẹ pé ọrùn dọ̀kásì wọn tún máa wá gbé kọ́ńsìn pé dọ̀kásì jọ wá bá wa béèlì ọmọdé ìjáde ìyẹn náà tún jáde I want to thank my mommy my mommy I dedicate this special number to my mummies kò gbà tí mi rí anybody kò réyàn rí yèyé mẹ́sàn-án ni mo rí yèyé mẹ́sàn-án ò máa rán ẹ sí báyìí ẹ́ ó lágbára o wọ́n wá fi ẹ́ síbẹ̀ kó rọ́tìn sínú jẹ́ẹ̀lì wọn ti ẹ̀ bẹ́ẹ̀ wò ó pé báwo ni a ti débẹ̀ o a ti lọ síbẹ̀ o àlàáfíà ló wà no updating wọ́n tún wá ń parọ́ láàrin ara wọn àmì lè tó jòótọ́ àmì lè tó jòrò ṣé wọ́n ti fi Tóyìn ilẹ̀ tó bá débí wọ́n ti fi sílẹ̀ tó bá débí wọn ò má tí ì fi sílẹ̀ which way ọlọ ẹ má bá wọn fífún wọn yẹn ṣe o ẹ má ṣe rí ìgbẹ̀yìn ayé mi má jẹ́ kó dàbí ti Tóyìn o ẹ má bá àwọn fífún wọn yẹn ṣe o láìfò yé wọn kì í ṣe èèyàn tó wọn ń ṣe èèyàn tó lè fẹ̀yìntì o wọn ń ṣe èèyàn tó lè fẹ̀yìntì o mistake tí Tóyìn ṣe ó máa learn ẹ̀sìn náà láti realize àwọn mistake tó ń ṣe ó máa learn ẹ̀sìn náà ó ti máa yé pé àṣẹ́bí eléyìí lójú ayé ṣe rí ó ti máa yé èèyàn tó rò pé ó jẹ́ worst enemy ẹ̀yẹn kì í ṣe enemy lórí àwọn wèrè tó kó jọ àwọn mọ́mí tó ń ṣe special number fún yẹn àwọn gangan lọ tẹ́ ẹ̀ tó mọ̀ ẹ̀yin èèyàn mi kò jẹ́ bó ṣe jẹ́ ẹja máa lọ ẹ̀yin àmọ́ nǹkan tó bá feel about this video down below God bless you have a wonderful day bye.